ẹlẹ́ẹ̀kejì tá a béèrè lórí ìṣẹ̀dá ọ̀rọ̀ orúkọ ṣe mọ̀ wípé ìbéèrè àkọ́kọ́ tá a béèrè a ní ká ṣàlàyé àwọn ọ̀nà tá à ń gbà ṣẹ̀dá ọ̀rọ̀ orúkọ ká sì fàpẹẹrẹ sí ibẹ̀ kò sẹ́ni tó gbà á ni mo fi ṣe fídíò àkọ́kọ́ yẹn ṣùgbọ́n nísìn mo tún ti béèrè ìbéèrè míì tó wà lórí page tá a fi owó sí mo ti ṣe àlàyé àwọn ọ̀nà mẹ́rin tá à ń gbà ṣẹ̀dá ọ̀rọ̀ orúkọ fún wa ni mo ṣe sọ sí abẹ́ ìbéèrè léyìí wípé ẹni tó bá lọ rè wo fídíò àkọ́kọ́ òun ó máa gba èyí n tó sọ fún wa ni pé èwo ni a ṣẹ̀dá nípa àfòmọ́ àárín nínú àwọn ọ̀rọ̀ orúkọ wọ̀nyí èwo ni a ṣẹ̀dá nípa lílo àfòmọ́ àárín ṣé mọ̀ wípé a sọ fún wa pé a lè ṣẹ̀dá ọ̀rọ̀ orúkọ nípa àfòmọ́ bóyá àfòmọ́ ìbẹ̀rẹ̀ fún àpẹẹrẹ àì aláì oní látara àfòmọ́ ìbẹ̀rẹ̀ ni a ti rí àì plus sàn tó fún wa ní àìsàn àì plus kú ó fún wa ní àìsùn àìkú aláìsàn which is patient noun ni ọ̀rọ̀ orúkọ ni now lára àfòmọ́ àárín ibẹ̀ láti rí ọmọ plus oní plus ọmọ tó fún wa ní ọmọ ọlọ́mọ ilé plus kí plus ilé ó fún wa ní ilékílé àfòmọ́ tí bá ti ń bẹ láàrin ọ̀rọ̀ méjì òun là ń pè ní àfòmọ́ àárín kí àbí oní ó lè jẹ́ atọ́ka fún àfòmọ́ àárín bẹ́ẹ̀ àì aláì ìgbà míì oní gan ó lè jẹ́ atọ́ka fún àfòmọ́ ìbẹ̀rẹ̀ bí oní plus bàtà yóò di oníbàtà àfòmọ́ ìbẹ̀rẹ̀ ni tá a bá kíyèsí àwọn ọ̀rọ̀ orúkọ dáadáa ńlá fi mọ̀ bóyá ọ̀rọ̀ orúkọ tá a ti ṣẹ̀dá gan ni àbí èyí tá a ṣẹ̀dá now gbogbo àwọn ọ̀rọ̀ orúkọ tá a kọ kalẹ̀ lẹ́yìn ọ̀rọ̀ orúkọ tá a ṣẹ̀dá ni ìbéèrè yẹn wá sọ fún wa wípé èwo la ṣẹ̀dá látara àfòmọ́ àárín now tá a bá wo àṣàyàn àkọ́kọ́ yìí bàbá bàbá àti oṣooṣù a rí i pé a ṣẹ̀dá ọ̀rọ̀ orúkọ méjèèjì yìí nípa àpètúnpè ọ̀rọ̀ orúkọ ṣe mọ̀ pé àkọ́kọ́ à ń lo àfòmọ́ láti ṣẹ̀dá ọ̀rọ̀ orúkọ ẹ̀kejì à ń ṣẹ̀dá ọ̀rọ̀ orúkọ láti ara àpètúnpè ọ̀rọ̀ orúkọ tàbí àpètúnpè àpóláìṣe ẹ̀kẹta nípa ìkànpọ̀ ọ̀rọ̀ orúkọ méjì dẹ́nẹ́ ẹlẹ́ẹ̀kẹrin ìsúnkì òdìdí gbólóhùn now ọ̀rọ̀ orúkọ tó wà ní abala a yìí bàbá bàbá àti oṣooṣù a ṣẹ̀dá eléyìí nípa àpètúnpè ni nípa àpètúnpè la fi ṣẹ̀dá méjèèjì yìí bàbá plus bàbá ó fún wa ní bàbá bàbá oṣù plus oṣù ó fún wa ní oṣooṣù àpètúnpè la fi ṣẹ̀dá eléyìí so kì í ṣe eléyìí lánsà ẹlẹ́ẹ̀kejì ilé ìwé àti ìyálé ilé ìwé ó jẹ́ ọ̀rọ̀ orúkọ tá a ṣẹ̀dá látara àkànpọ̀ ọ̀rọ̀ orúkọ méjì àkànpọ̀ ọ̀rọ̀ orúkọ now ilé plus ìwé ló fún wa ní iléèwé ìyá plus ilé ló fún wa ní ìyálé a ṣẹ̀dá ọ̀rọ̀ orúkọ méjèèjì eléyìí nípa àkànpọ̀ ọ̀rọ̀ orúkọ now ẹ jẹ́ ká wo dí ẹ jẹ́ á sì yọ̀ǹda sí yìí náà ẹ jẹ́ ká wo dí jagunjagun pẹjapẹja ọ̀rọ̀ orúkọ ni báwo la ṣe ṣẹ̀dá jagunjagun a ṣẹ̀dá jagunjagun nípa àpètúnpè àpóláìṣe ṣàgbọ́n mo sọ fún wa pé àpóláìṣe ni ọ̀rọ̀ ìṣe tá a kàn papọ̀ mọ́ ọ̀rọ̀ orúkọ tàbí ká pè ní àbọ̀ now tá a sọ wípé pa ẹja tá a bá kan méjèèjì pọ̀ ó fún wa ní pẹja tá a bá wá sí àpètúnpè rẹ̀ yóò fún wa ní pẹjapẹja jagunjagun wakọ̀wakọ̀ kọ́lékọ́lé so a ṣẹ̀dá àwọn ọ̀rọ̀ orúkọ méjèèjì eléyìí nípa àpètúnpè àpólà ìṣe which is verb phrase now aláìsàn àti aláta àfòmọ́ ìbẹ̀rẹ̀ la fi ṣe àwọn eléyìí nípa àfòmọ́ ìbẹ̀rẹ̀ which is aláì ṣe mọ̀ pé àwọn atọ́ka fún àfòmọ́ ìbẹ̀rẹ̀ ó ní aláì oní and so on now nípa àfòmọ́ ìbẹ̀rẹ̀ la fi ṣẹ̀dá aláìsàn aláìgbọ́n àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ aláì oní prefix which is the àfòmọ́ ìbẹ̀rẹ̀ tá a so pọ̀ mọ́ ọ̀rọ̀ orúkọ míì tó fún wa ní ọ̀rọ̀ orúkọ tá a ṣẹ̀dá
now the same thing pẹ̀lú aláta náà ó ní plus ata ó fún wa ní aláta bẹ́ẹ̀ nípa àrànmọ́ ni ó fi jẹ́ oní ata àrànmọ́ wájú ìyẹn tọ́pìkì míì ni bẹ́ẹ̀ àìsùn àti aláta ó jẹ́ àwọn ọ̀rọ̀ orúkọ tá a ṣẹ̀dá látara lílo àfòmọ́ ìbẹ̀rẹ̀. now f olúwaṣẹ́gun àti fúnlọ́lá a ṣẹ̀dá ọ̀rọ̀ orúkọ méjèèjì lè nípa ìsúnkì odidi gbólóhùn torí olúwaṣẹ́gun odidi gbólóhùn ni which is olúwaṣẹ́gun àwa súnkì ó fún wa ní olúwaṣẹ́gun fúnlọ́lá fún mi ní ọlá asúnkì ó di fúnlọ́lá olúwa fẹ́ràn mi yóò di olúwa fẹ́ràn mi ọ̀rọ̀ orúkọ ni tá a ṣẹ̀dá látara ìsúnkì odidi gbólóhùn tinú ni ibú tó túmọ̀ sí pé the inward is the source yóò di Tinubu ọ̀rọ̀ orúkọ ni ifá ní etí yóò di ifá létí ọ̀rọ̀ orúkọ ni tá a ṣẹ̀dá látara ìsúnkì odidi gbólóhùn. now tẹ́ bá wá wo option C yìí ẹ rí wípé ọmọ ọlọ́mọ à ń wá ọ̀rọ̀ orúkọ tá a ṣẹ̀dá látara lílo àfòmọ́ àárín kí ni n tó lè jẹ́ atọ́ka fún àfòmọ́ àárín gẹ́gẹ́ bí first class wa tá a ṣe yẹn nǹkan tí wọ́n jẹ́ atọ́ka fún àfòmọ́ àárín òní kí òní àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ní ìsìn báyìí tá a bá wá ṣẹ̀dá ọ̀rọ̀ orúkọ nípa àfòmọ́ àárín tá a lo kí gẹ́gẹ́ bí atọ́ka ibẹ̀ láti rí ọmọ plus kí plus ọmọ ṣe mọ̀ pé kí yìí ló wà láàárín ló fún wa ní ọmọkọ́mọ. now ilé plus kí plus ilé ló fún wa ní ilékílé ọ̀rọ̀ orúkọ ni. now báwo ni a ṣe lè lo ní gẹ́gẹ́ bí àfòmọ́ àárín fún ìṣẹ̀dá ọ̀rọ̀ orúkọ a lè sọ pé ọmọ plus oní plus ọmọ yóò di ọmọ ọlọ́mọ aṣọ plus oní plus aṣọ yóò di aṣọ aláṣọ. oní yìí ó jẹ́ àfòmọ́ àárín tá a fi sáàárín ọ̀rọ̀ méjì tá a wá sọ di kan tó wá di ọ̀rọ̀ orúkọ nínú èdè Yorùbá. nísìnyí tá a bá wo option C yìí a rí wípé àwọn àkójọ ọ̀rọ̀ orúkọ méjì tó wà ní option C yìí òun ni àwọn ọ̀rọ̀ orúkọ tá a ṣẹ̀dá nípa lílo àfòmọ́ àárín òun la ṣẹ̀dá nípa lílo àfòmọ́ àárín. ọmọ ọlọ́mọ ń sìn bá a ṣe ṣẹ̀dá ọmọ ọlọ́mọ ò ní pé a mú ọ̀rọ̀ orúkọ kan tó jẹ́ ọ̀rọ̀ orúkọ tá a ṣẹ̀dá ṣe mọ̀ pé ọ̀rọ̀ orúkọ tá a ṣẹ̀dá ní ọ̀rọ̀ orúkọ tá a sọ máa pé a lè pín sí mọ́fíìmù. in other words it cannot be splitted into syllables tó jẹ́ kò kí ń ṣe bisyllabic word is a monosyllabic word syllable ọ̀rọ̀ tó ní syllable ẹyọ kan tí ò ṣeé pín ní àwọn ọ̀rọ̀ orúkọ tá a ṣẹ̀dá. nísìn ọmọ ọ̀rọ̀ orúkọ tá a ṣẹ̀dá ni toró dá dúró ni a lè pín sí mọ́fíìmù. nísìn ká tó wá nípa àṣẹ̀dá ọmọ ọlọ́mọ a mú ọmọ yẹn a wá fi atọ́ka àfòmọ́ àárín sí a tó wá tún ọmọ yẹn tún sopọ̀ mọ́ n ló fi fún wa ní ọmọ ọlọ́mọ àfòmọ́ àárín òun la fi ṣẹ̀dá rẹ̀. now èyí yàtọ̀ sí àpètúnpè bíi bàbá bàbá ọmọ ọmọ ìyá ìyá grandmother but nígbà tó ti ní àfòmọ́ nínú ó ti di ọ̀rọ̀ orúkọ tá a ṣẹ̀dá nípa àfòmọ́ àárín. dẹ́ńtẹ́ bá wo ilé onílé náà ọ̀rọ̀ orúkọ la kọ́kọ́ lò a wá fi àfòmọ́ àárín mọ́ which is oní pẹ̀lú ilé ó fún wa ní ilé onílé ọ̀rọ̀ orúkọ ni. so option C yìí òun ni answer mo sì ti rí èèyàn méjì ló ti gbà èèyàn kan gbà lórí first page mi èèyàn kan gbà lórí second page mi náà so mi ì tí mọ̀ bóyá á pín wóhun sí méjì ni àbá fún àwọn méjèèjì so answer nìyẹn. ẹni wípé ifun àwa tó bá yẹ pé àti rí first video mi yẹn tá a bá wà conversant dáadáa pẹ̀lú ìṣẹ̀dá ọ̀rọ̀ orúkọ ní èdè Yorùbá
a ní ìdí ká wo fídíò àkọ́kọ́ yẹn tá a fi gbà á àmọ́ tá a bá mọ̀ tẹ́lẹ̀ tá a bá wo fídíò àkọ́kọ́ yẹn pẹ̀lú àwọn àpẹẹrẹ tí mo ṣe á ti mọ̀ pé option C yìí ni answer. Then ìṣẹ̀dá ọ̀rọ̀ orúkọ O level Yorùbá ni fún gbogbo àwa tá ń sọ wípé ibo la ti ráwọn nǹkan yìí ó deep. This is not too deep, it is not even O level Yorùbá ni SS2 SS3 láti mọ́ ń ṣe ẹ̀dẹ̀rí àwọn quiz Yorùbá quiz tá a mọ́ ń ṣe lórí péjì wa gbogbo àwọn nǹkan yìí la mọ́ ń béèrè àwọn ibà ìṣẹ̀lẹ̀ àwọn ìsúnkì ìpàrójẹ àrànmọ́wájú àrànmẹ́yìn oríṣiríṣi àwọn topics ẹ̀ láti máa ń ṣe tá a sì máa ń fẹ́ bùn sí ẹlòmíì ìgbà míì 10,000 depending on bí a bá ṣe ní agbára sí. So bó ṣe jẹ́ nìyẹn bẹ́ẹ̀ àwọn ìbéèrè tó bá ti ní option nínú àìsábà fi sí bóyá bí 5k àbí 10k lọ bẹ́ẹ̀ tó bá jẹ́ theory tó yẹ pé ṣàlàyé oríṣiríṣi ọ̀nà ìyẹn lè gbé pẹ́ẹ́lí díẹ̀. So Sunday la máa ń ka ìwé Yorùbá wa àwọn ìwé onítàn la máa ń kà ṣùgbọ́n tó bá ti di pé àwọn ìbéèrè báyìí ó máa ń wá rántí ayé ìgbà tá a wà nílé ìwé girama láti mú kí ó rán ọpọlọ wa létí gbogbo àwọn nǹkan wọ̀nyẹn. So option C yìí ni answer. Àwọn méjèèjì yìí ni ọ̀rọ̀ orúkọ tá a ṣẹ̀dá látara lílo àfòmọ́ àárín. So gbogbo àwa tá a ti wádìí ẹ̀mú mi tá a ti sọ fún mi pé Sister Bọ́sẹ̀ mo mọ̀ gba kínní ìwò ní kò sí ọ̀nà tí n bá ti ṣe correction ẹ mọ̀ bóyá ẹ gbà tàbí ẹ gbà. So ẹ ṣeun gan ẹ̀yin fáǹsì mi. Bye bye.